بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على من لا نبي بعده وبعد السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. òní jẹ́ ọjọ́ kẹjọ inú oṣù kejì ọdún 1436 léyìí tó ṣe dédé sí ọgbọ̀n nínú oṣù kọkànlá ọdún 2014. ìtẹ̀síwájú inú tírà la ilaha illallah, tírà tí ń kọ́ wa nípa ìtumọ̀ gbólóhùn yìí, gbólóhùn la ilaha illallah, ìtumọ̀ rẹ̀ àtàwọn májẹ̀mú rẹ̀ àtàwọn tí ma ń bà á jẹ́, àwọn kan tó yẹ kí ìmọ̀ ń ba la ilaha illallah ìmọ̀ ń bà á jẹ́, ìmọ̀ ń ba ìsìláàmù yẹn jẹ́, àti àwọn tó rọ̀ mọ́ àjùlọ tàbí ọlá tí ń bẹ fún kíni gbólóhùn la ilaha illallah. Gbọ́dọ̀ tí àlàyé tí àfáà ń ṣe fún wa lọ́wọ́ òun náà ni wípé àfáà jẹ́ ká mọ̀ pé àkọ́kọ́ nǹkan tí Ọlọ́run bá ṣe ní ọ̀ranyàn lórí ẹrú, àkọ́kọ́ tọ́lọ̀ bá ṣe lọ́ranyàn tó ṣe ní dandan lórí ẹrú, lórí àwọn ẹrú rẹ̀, ó ní kí àwọn ẹrú mọ al-amari tọ́lọ̀ bá ti torí rẹ̀ dá wọn. Eléyìí là ń sàlàyé lọ́wọ́ ẹgẹ́ ìdìbò àmàlà ìwà lóríṣiríṣi. Ìtẹ̀síwájú ni waqad akhbarana Allahu ta'ala, ní ti pàápàá Ọlọ́run ọba tó ga jùlọ ó fún wa nírò annahu ma khalaqana illa li'ibadatihi, wípé òun ò dá wa fún nǹkan kan tí ẹ bá ti ń torí kálíbà sí kíni kálíbà jọ́sìn fún, torí ìjọsìn ló fi dá wa. wal ibada, tẹwàrí tí a ń pè ní ìbáadà ìjọsìn, ismun ẹgbàrin yìí ó fẹ́ define ní tí a ń pè ní ìbáadà, ó fẹ́ define rẹ̀ fún wa ní ìsìn. kí ni ìbáadà? àfáàní tí a ń pè ní ìbáadà ismun orúkọ ni, ẹgẹ́gbà jami'un li kulli ma yuhibbuhu Allah wa yardahu, léyìí tó kójọ àwọn tó kó sínú, tó kó kíni sínú gbogbo nǹkan tí Ọlọ́run bá nífẹ̀ẹ́ sí tó sì yọ́nú sí. eléyìí ni definition al-ibada lápapọ̀, definition kan gbòógì tá a lè fún mi. gbogbo get wrong pé ismun ó kọ̀ọ̀kan ni, jami'un tó kójọ àwọn tó kó sínú, ó kó kíni sínú li kulli ma yuhibbuhu Allahu wa yardahu, gbogbo nǹkan tí Ọlọ́run bá nífẹ̀ẹ́ sí tó sì yọ́nú sí. gbogbo nǹkan bá ti mú pé Ọlọ́run bá nífẹ̀ẹ́ sí tẹ́yìn bá ṣe tó sì ṣe kíní náà èèyàn ṣe ìbádà ni. gbogbo nǹkan bá ti mú pé Ọlọ́run bá yọ́nú sí tẹ́yìn bá ṣe tó sì ṣe nǹkan náà ìbádà ni. minal aqwal, nínú àwọn ọ̀rọ̀ ni, minal aqwal, nínú àwọn ọ̀rọ̀ tẹ́yìn bá ń sọ jáde, nínú àwọn ọ̀rọ̀ mi bẹ̀ tí ì ṣe ìbádà tó pé Ọlọ́run bá bínú sọ̀rọ̀ náà kí n sọ bẹ́ẹ̀, gbogbo ọ̀rọ̀ tẹ́yìn bá ti mọ̀ pé Ọlọ́run bá yọ́nú sí tí ń bá sọ jáde tọ̀ ó ti di kíni ìbádà.
wal a'mal àtàwọn iṣẹ́ gbogbo èyíkéyìí iṣẹ́ tó bá ti dájú pé tabbas kò sí iyèméjì Ọlọ́run bá nífẹ̀ẹ́ síṣẹ́ náà ó sì yọ́nú síṣẹ́ náà tẹ́yìn bá ṣe tó fífi iṣẹ́ òun ó ti di kí ni ìbáadà. az-zahira àwọn ọ̀rọ̀ ni àwọn iṣẹ́ ni èyí tó hàn ní gbangba ni wal batina àti tó pamọ́ èyíkéyìí inú àwọn ọ̀rọ̀ tí yẹn bá ń sọ jáde àbí iṣẹ́ tí yẹn bá ń ṣe jáde ní gbangba ní àbí kọ́ ti pa èyí tó pamọ́ ni níwọ̀n ìgbà tó náà bá ti nífẹ̀ẹ́ sí tó sì yọ́nú sí tó ó ti di kíni ó ti di ìbáadà eléyìí ni definition kan gbòógì tálẹ̀ fún kíni ìbáadà tọ́ba ni máa ń yà ìbáadà kí lè sì ismun jami'un li kulli ma yuhibbuhu Allah wa yardahu min al-qawl min al-aqwal wal a'mal az-zahira wal batina definition kan wa aslu al-ibada afan ìpìlẹ̀ ìjọsìn ìpìlẹ̀ rẹ̀ foundation rẹ̀ gangan wa qiwamuha àti òpó tó dìmú alladhi la qiwama laha biduni ètí kò sí òpó kankan fún ìjọsìn o láì sí òpó tá a fẹ́ dákọ̀ yìí èdè pé kò sí òpó kankan fún yàtọ̀ sí ètò àbádákọ̀ yìí o òpó rẹ̀ tó dìmú náà ní kíni foundation rẹ̀ náà ní kíni huwa tawhid òun gangan ni òpó ẹ̀sìn ó ní foundation ẹ̀sìn tawhid ni alladhi ursilat bihi ar-rusulu èyí tí wọ́n fi rán àwọn òjíṣẹ́ tawhid tán gbé fáwọn òjíṣẹ́ pé ẹgbà ẹ máa gbé dógóńgó fáwọn èèyàn ẹ máa jẹ́sẹ̀ rẹ̀ fáwọn èèyàn ẹ máa sí àlàyé rẹ̀ fáwọn ènìyàn tó tawhid òun gangan ni aslu din òun gangan ni aslu al-ibada wa unzilat bihi al-kutub tawhid tí wọ́n sọ tírà kalẹ̀ nítorí ẹ̀ wa min ajlihi umira bil jihad nítorí tawhidi gagana fi pàṣẹ pẹ̀lú jihad pé jihad ọ̀ràn yẹn ni wa qatiluhum hatta la takuna fitna wa yakuna ad-dinu kulluhu lillah torí tawhidi yẹn ẹgẹ́ dùn wa firda ala kulli fardin min al-afrad wọ́n dẹ̀ ṣe tawhid yẹn ní ọ̀ràn àyàn lórí gbogbo èèyàn kọ̀ọ̀kan nú àwọn ènìyàn ẹgẹ́dùn lórí gbogbo èèyàn kọ̀ọ̀kan min al-afrad nú àwọn èèyàn kọ̀ọ̀kan wọ́n ṣe lọ́rùn fún olúkúlùkù nìyẹn kò sẹ́ni náà tawhid dẹ́dẹ́ni fún wa li ajlihi khuliqati dunya wal akhirah àti kábí tí mo fi máa lára pé àwọn kọ́ sọ pé wọ́n dáyé torí ànábì àti bíbí náà tó ẹjá tẹ̀síwájú torí ìfẹ́ ká mọ́ padà mú ní ká mọ́ fi sáyẹ̀nsì ibi tá a bá ti dúró tẹ́gẹ́ dùn àwọn tábà tún padà sẹ́yìn àtúnfọ́ owó agó sẹ́yìn nìyẹn ókè wà lẹ́yìn tọ́ wàlẹ̀ ájìrì yìí torí rẹ̀ nítorí kínú nítorí tawhid ókè ó ní bẹ́ẹ̀ ni ó ní èyí láti kàràtú last week ní ẹbọ ti níbẹ̀ wàlẹ̀ ájìrì nítorí rẹ̀ gan khuliqati dunya wal akhirah náà fi dá ayé àtọ̀run ṣẹ́rẹ́gẹ́dì báwọn ayé àtọ̀run torí tawhid náà fi dá ilé yóò mọ̀ yẹ wáyé pé mistake ni ká sọ wípé wọ́n dá ayé nítorí ànábì gẹ́gẹ́ báwọn ṣíà àtàwọn àwọn súfí bọ́sí mọ́ lọ pé ayé àti tí ń bẹnu ayé náà wọ́n ti kí ni wọ́n dá nítorí ta ni nítorí ànábì láti fi hàn pé àwọn àwọn ọmọ dẹ́rẹ́jà ní Muhammadu wọn àfi ń tọ́lọ̀ bó fi ti fún wọn àfi ti fún eléyìí mistake ni torí náà fi dá yàtọ̀run torí kálíbà mọ́lọ̀ lọ́kàn ká mọ́ tẹ̀bọ̀ lọ́nà fi dá yàtọ̀run náà wàlìjánná wà náà torí tàwíìdì lọ́nà fi dá kíni àlìjánná àti iná so eléyìí nìkan àkọ́kọ́ tí ó kẹ́rù mọ́ ìpín torí ẹ̀ náà fi dóhùn fa wọn bí bẹ́ẹ̀ láyè rẹ kí ẹ ṣe torí kankan torí tàwíìdì ni lẹ́yìn àwọn ọ̀run ṣẹ̀ṣẹ̀ wá tẹ̀lé
àwọn àwẹ̀ zaka hajj àwọn iṣẹ́ yòókù ṣe wá tẹ̀lé torí ká lè bá mú ọlọ́ọ̀bá ní ọ̀kan ìní ayé fi ń jẹ́ ayé ní ọ̀run fi ń jọ̀run gbogbo àwọn iṣẹ́ yòókù àyàbá ni mọ̀rọ̀pọ̀ yíwa wàljami'u lahu kalimatun khafifatul lafzi wasi'atul ma'na jalilatul qadri wa hiya la ilaha illallah sharikon tauhidi yi waljami'u lahu into ko kalma tauhidi into kojo egbo yo inta so folo ba ture da yàtọ̀ run ta so ture na fi ṣe jihad ní òfin na fi ṣe kíni na fi sọ tírà kan na fi ran òjíṣẹ́ wa oni kíni tauhid àbí sari tauhidi wal jami'u lahu into ko tauhidi sínú tó kó sínú lọ́wọ́ kan oni kíni kalima kani gbolo kani khafifatu labzi tó fúyẹ́ ní pronunciation tá bá fẹ́ pronounce tá bá fẹ́ pè khafif ó fúyẹ́ lẹ́nu kò nira kò liwo lẹ́nu ní pípé wasi'atul ma'na sari kalima náà ìtumọ̀ rẹ̀ in tó fẹ̀ ni ìtumọ̀ rẹ̀ fẹ̀ gan jalilatul qadr ipò rẹ̀ in tó tóbi ni into tóbi ni into bu aya ni kalima woni yẹn tó kó kalima tauhid yẹn sínú tó kó tauhid sínú tó pé inú rẹ̀ láti mọ̀ mú gbolo tauhid jáde inú rẹ̀ láti mọ̀ kàlàyé tauhid láti mọ̀ ṣe istinbat tauhid kalima woni wa hiya la ilaha illallah khafifatul lafz ayo ko ni ó wo rí pípẹ́ lẹ́nu ó fúyẹ́ khafif la ilaha illallah ele ni kalimatu tauhid kalima yìí in ló kó tauhid yẹn sínú tauhid yẹn inú kalima láti mọ̀ yọ jáde ṣé ń gbọ́ yí báyìí tauhid tọ́lọ̀ tó rẹ̀ dá yàtọ̀ run tọ́lọ̀ ti tó rẹ̀ ṣe jihad ní òfin bí ká mọ̀ jáun kẹfẹ́ lógun tọ́lọ̀ tó rẹ̀ sọ Kùránì kalẹ̀ tọ́lọ̀ tó rẹ̀ sọ àwọn òjíṣẹ́ tọ́lọ̀ tó rẹ̀ rán àwọn òjíṣẹ́ wá ìmọ̀ láti mọ̀ ní tawhid yẹn mú jáde inú kẹ́lìmà yẹn láti mọ̀ mú tawhid náà jáde láti gbàgbọ́ tawhid náà kẹ́lìmà yẹn ló jà mọ̀ kí ni tawhid náà ẹ̀ ń gbọ́ yé ṣé ká mọ̀ lọ. kalimatu shahada kẹ́lìmà yìí gbọ́nà ti shahada ni tí wọ́n bá fẹ́ wọnú Islam ní ìsìn yóò jẹ́rìí kékeré ọ̀kan ṣoṣo lọ́lọ́run kò pé méjì ọ̀kan ṣoṣo lọ́lọ́run tá a jọ́sìn fún lónìkan wa mafatihu dari sa'ada kalima ni tó jẹ́ kíni mafatih aw miftahu afwan ẹ̀wú ọ̀tọ̀lẹ́bí tẹ́ ń wo ní tíra ẹ bá ti ṣe mistake mọ́ ẹ́sì so ẹjá ma wo ní tíra ẹgẹ́ jùlọ ọlọ́run kò fi yẹ wa miftahu dari sa'ada ó sì jẹ́ kọ́kọ́rọ́ tẹ́ ma fi ń ṣí kíni ilé oríire ni ilé oríire kọ́kọ́rọ́ tí ó fi ṣí ilé oríire ilé ìkẹ́ ni fàyíà aslu din sẹ́rí kẹ́lìmà yìí gbọ́nà la ilaha illallah tó pé bẹ̀rẹ̀ àtẹ́jọ tàwídì jáde òun gangan ní ìpínlẹ̀ ẹ̀sìn wà asáàsù ìtumọ̀ kanáà òun náà ní ìpínlẹ̀ wa ra'su amrihi òun gan ní orí ẹ̀sìn wa saqu shajaratihi òun gan ní ojúgun rẹ̀ ojúgun igi rẹ̀ ojúgun kíni igi rẹ̀ wa umudu fustatihi òun sì ní òpó tẹ́ǹtì rẹ̀ òpó tẹ́ǹtì ẹnkọta bá ta tẹ́ǹtì nísìn tí tẹ́ǹtì lè dúró láì lóko láì láwọn pílàsì yẹn tó lè dúró tẹ́ ń gbọ́ yí báyìí àfà tẹ́ ń gbọ́ kiri yìí sẹ́rí kẹ́lìmà tàwídì kẹ́lìmà tàwídì kẹ́lìmà láìláì tafẹ́ yọ tàwídì nù rẹ̀ òun gangan ni òpó tẹ́ǹtì
bí rúfù ṣe wà nísìn kò lè dúró fún rẹ̀ láì ní kíni àwọn blocks tó yí káyì àtàwọn pillars àárín yìí inú ṣe kíni inú gbẹdúró tí ò bá sáwọn kíni ṣé yóò dúró tó in tó gbé ẹ̀sìn dúró ó ní kíni láìlẹ́la ṣẹ́rí láìlẹ́la wo gẹ́gẹ́ ní kíni òpó tẹ́ǹtì kíni láìlẹ́la wà òmúrù fùsọ́ọ̀tìhì sẹ́wárí wàbàkíyàtọ̀ arkan sẹ́wárí àwọn òpó tó kù wàlfàráì àti àwọn ọ̀ranyàn yókù mutafarri'atun anha orí ẹ̀ tuntun jáde orí ẹ̀ tuntun ni ó mú ẹ̀ tuntun jáde ní látara kíni látara bó náà àfọwọ́gbọ́ nǹkan nǹkan yìí ó yé dáadáa wá àwọn ìbàdáàtì yókù àwọn nǹkan ọ̀ranyàn yókù ẹ̀ tuntun ló àtàrà ìpìlẹ̀ ló ti jáde ní tiẹ̀ ẹgbẹ́ ní lẹ́rẹ̀ òní kí ni asùlùdín àbí tawhid ní asùlùdín ó ní asásùdín ó ní rọ́sùl amr ó ní rọ́sùl amrihi ó ní sáàkù shajaratihi wà àmúdù fustatihi abẹ́ ẹ̀kọ́ ni gbogbo ń sàlẹ̀ nípa foundation ní fún gẹ́gẹ́ ní ìpínlẹ̀ ṣẹwàrá àwọn òpó yòókù àwọn ọ̀ranyàn yòókù mutafarri'atun orí branches ni ó ráwọ̀ ẹ̀ tuntun ní látara kí ni anaha látara kalima la ilaha illallah mutasha'ibatun minha the same thing mutafarri'atun mutasha'ibatun orí tuntun ni orí àwọn ẹ̀ka ni látara kíni la ilaha illallah sawara àwọn kan yòókù yìí àwọn arkanu yòókù àtàwọn ibadat yòókù mukammilatun laha oni complete kíni àwọn kan yìí yòókù la ilaha illallah muqayyaratun wọ́n ṣe ní àlà ni biltizami ma'anaha wal amal bi muqtadahu pẹ̀lú ìdúnímọ̀ ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ kínú ìtumọ̀ la ilaha ìdúnímọ̀ wal amal bi muqtadahu àti ìṣiṣẹ́ pẹ̀lú nǹkan tí ń gbé kalẹ̀ nídàjọ́ in ti la ilaha illallah ń gbé kalẹ̀ nídàjọ́ tí ń gbé kalẹ̀ ní òfin tí ń mú kalẹ̀ ní òfin kí wá dì mú kíyàn ó rọ̀ mọ́ kíyàn ó dúnni mọ́ ilé nìkan tí wọ́n ṣe náà fi ṣe aláàrí sẹ́gbàrin yìí báyìí sáà ní kílẹ̀ rárá kí ni tí ò kíyè wá mẹ́rin kíyàn ó gbà mú kíyàn mọ́ jùlẹ̀ gbígbà ìtumọ̀ rẹ̀ mú àti nǹkan gbígbà ìtumọ̀ rẹ̀ mú àti ṣiṣẹ́ pẹ̀lú nǹkan tí ìtumọ̀ rẹ̀ ń tọ́ka sí ìṣẹ́ pẹ̀lú rẹ̀ ẹgẹ́ gbàbí tọ̀ ntí ọlọ́run fi àlàfínú mẹ́láìláìlá tó tíye wa hadha al-amru alladhi khalaqahumullahu li ajli ilé ni al'amari tọ́lọ̀ bá ti torí ẹ̀dá àwọn ènìyàn tàlùjọ́nú bayyana subhanahu fi qawli ọlọ́run sáré inú tíra rẹ̀ inú ọ̀rọ̀ rẹ̀ pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun in dáru jẹ́ náà tọ́ mi ní lásán bí i kíkẹ́ lè bá sí kíni kan lè bá jọ́sìn fíìmì ọlọ́run bá subhanahu wa ta'ala kan lè bá mú mi ní ọ̀kan وقد أوجب الله على المكلف afáàní ní ti pàápàá ọlọ́run ọba tó ga jùlọ ó ṣe lọ́ranyàn ó ṣe ń dandan lórí ta ni almukallaf ẹni tí ẹ̀sìn ti di ọ̀ranyàn fún ẹni tí wọ́n gbé iṣẹ́ ẹ̀sìn bọ̀ lọ́rùn ẹgẹ́ dùn àwọn ẹni tí a ti kàn ẹ̀sìn ń pa fún dẹni kó ṣe ìbáàdà tó ọlọ́run bá ti ní ọ̀ranyàn fún kí ni shahadata allah ilaha illallah ìjẹ́rìí pé kò sí táwọn jésù olódò àfọlọ́ ọba nìkan wal amala biha àti ìṣiṣẹ́ pẹ̀lú rẹ̀ qala ta'ala ọlọ́ọ̀ni kí ni fa'alam annahu la ilaha illallah lọ́mọ̀ pé dájájú bí ọ̀rọ̀ sí rí ni pé kò sí táàmọ́ jọ́sìn fún lódodo àfọlọ́ ọba nìkan tó bá ti lọ kọ́kàn padà tó ti yí ọ dáadáa tó ti mọ̀túmọ̀ la ilaha illallah tó ti mọ̀túmọ̀ rẹ̀ kí ló kàn kò fi iṣẹ́ nu bàbí wọ́sẹ́fẹ̀lẹ̀ dàndé kò ẹ̀sẹ̀ wa máa wá foríjì àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ àwọn tó fi tì síwájú ní ẹ̀ṣẹ̀ nípa àwọn ẹbọ tí ẹ̀ tó ti ṣe àwọn ìyá pọ́nrọ́bà tó ti ṣe wá mọ́ sí àmọ́ wá foríjì rẹ̀
àmọ́ kọ́kọ́ ti kíni síwájú wíwá mọ̀ nípa kíni ìtumọ̀ la ilaha illallah onítùmọ̀ fa'lam annahu la ilaha illallah lọ́mà lọ́kọ́kọ́ nípa ìtumọ̀ kíni la ilaha illallah kí túmọ̀ rẹ̀ yóò dáadáa ọlọ́run sílé ní ọ̀ràn yẹn ala al-mukallaf wal amal biha amalu biha ni kíni wastaqil dhanbi bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹjẹ́ gbàbí wa kullu rasulin gbogbo òjíṣẹ́ kan nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run Ọba khataba qawmahu awwala ma khatabahu bi qawlihi ubudullaha ma lakum min ilahin ghayru gbogbo òjíṣẹ́ náà òjíṣẹ́ Ọba ó bá àwọn jama rẹ̀ sọ̀rọ̀ àkọ́kọ́ tó kọ́ fi bá wọn sọ̀rọ̀ náà ní kíni ubudullaha ẹjọ́ ti fọ́lọ́ Ọba nìkan ọlọ́ba wọn ni ẹ ma lakum min ilahin ghayru tí ò sí fún yín olúwa mi ò sí fún yín lẹ́yìn rẹ̀ olúwa mi nǹkan ìjọsìn mi tẹ́ jọ́sìn fún kò sí fún yín ò lẹ́yìn rẹ̀ tẹ́ gẹ́gẹ́ bá ẹ̀rìkẹ́ láàrin àyà yìí nínú suratul A'raf ó kó kíni sínú command ubudullaha àìbẹ̀kọ́ ni ó sì ṣe kíni ó lé ilé jìnà ma lakum min ilahin ghayru idan ka tilala ku sinu ubudullaha ma lakum min ilahin ghayru ilani tuma la ilaha illa allah la ilaha haqqun illa allah aw la ilaha bihaqqin illa allah san gbo yibai ele na ni kan ti aya ko sinu pé ubudullaha ma lakum min ilahin ghayru pé ẹ̀sìn náà tí ò sí nǹkan ìjọsìn ní ìfún yín lẹ́yìn rẹ̀ eré ìtumọ̀ la ilaha àbíwá ẹ̀kọ́ ni aha wa bin nafyi wal ithbati fil kalimati tayyiba Sheikh Raslan ó ní pẹ̀lú ìlẹ́jìnà àti ìfirinlẹ̀ tí ń bẹnu gbólóhùn tó máyì gbólóhùn la ilaha illallah ẹ̀rí pé náfíù ń bẹnu rẹ̀ ìtìbátù ń bẹnu rẹ̀ pẹ̀lú méjèèjì yìí ba'atha Allahu rusula lọ́lọ́run ti gbé àwọn iṣẹ́ dìde tí ẹ̀ ń gbọ́rọ̀ yìí báyìí ọlọ́run gbé àwọn òjíṣẹ́ dìde pẹ̀lú kí ni an-nafyu wal ithbat ìtọ́lọ́run tó àwọn iṣẹ́ dìde sí ni ẹ̀ wa hiya awwalu da'watihim òun sì ní àkọ́kọ́ ìpèpè wọn li aqwamihim fáwọn jàmáà wọn àkọ́kọ́ tí àwọn òjíṣẹ́ ń pèpè sí oníkíni ubudullaha ma lakum min ilahin ghayru first da'wa wọn ni tawhidi ni la ilaha illallah tẹ́ pèpè sínú ọlọ́ni walaqad ba'athna fi kulli ummatin rasula an i'budullaha wajtanibu at-taghut ẹ̀ríkà àkọ́kọ́ ìpèpè wọn nù dáwà wọn nìyẹn nítorí ọkọ̀ fi ń bá àwọn jàmáà sọ̀rọ̀ ni ọlọ́run ti pàápàá àwa ọlọ́run ọba agbédìde sínú gbogbo ìjọ kí la gbédìde sínú gbogbo ìjọ rọ̀ṣúlà òjíṣẹ́ kí wá la ní kí òjíṣẹ́ ń máa ṣàlàyé fáwọn ìjọ náà àní ibudullaha ẹ máa sin lọ́wọ́ ọba ni lónìí kan wajtanibu at-taghut kẹ́ẹ̀dẹ̀ jìnnà sí gbogbo nǹkan bá ń sìn yàtọ̀ sọ́lọ̀ gbogbo nǹkan tó bá ń jọ́sìn fún yàtọ̀ sọ́lọ̀ kẹ́ẹ̀sì kíni kẹ́ẹ̀ jìnnà sí eléyìí gan ni kíni àkọ́kọ́ tí àwọn òjíṣẹ́ ń pèpè sí an-nafyu wal ithbat ìdíjọ́lọ̀ gbé ọdún ní ẹ̀ tẹ́bá wọ àyà ilé náà ẹ̀rì pé ó ní kíni wa laqad ba'athna fi kulli ummatin rasula an i'budu allaha al-ithbat ni ẹ̀ wajtanibu at-taghut an-nafyu ni ẹ̀rẹ́kẹ́ ìbúlé lè lọ́rùn gbé òdìdé nìyẹn àìbẹ̀ ẹ̀kọ́ ni wa qala ta'ala ọlọ́run tó sọ ní ààyè mí pé wa ma arsalna min qablika min rasulin illa nuhi ilayhi annahu la ilaha illa ana fa'budun yani fa'buduni ìtumọ̀ rẹ̀ ní takdir rẹ̀ ni
ọlọ́ni wa ma arsalna min qablik ya Rasulullah irú tí ọlọ́run bá àwọ ọlọ́run bò rán síwájú rẹ̀ o àwòrán òjíṣẹ́ kan wá rí síwájú rẹ̀ illa nuhi ilay àfi ká sọ wáyé kalẹ̀ fún òjíṣẹ́ náà àfi ká sọ òfin kalẹ̀ fún wáyé wò la wá ń sọ kalẹ̀ fún òjíṣẹ́ náà annahu la ilaha illa wahidani ìdájájú kò sí ń tá àmọ́ ìjọsìn fún lódodo illa ana àtẹ̀mí ọlọ́run ọba nìkan fa'buduni ẹ̀rí ẹjọ́ sí mi ọlọ́run ọba nìkan ní ìsìn yóò mọ̀ yọ pé gbogbo òṣìṣẹ́ káká ọlọ́run gbé wọn níbi kíni bin-nafi wal-ithbat ọlọ́run gbé wọn ní ba'atha Allahu rusula bin-nafi wal-ithbat. ومن أجل هذه الكلمة خلق الله الجن والإنس nítorí kẹ́límà yìí kẹ́límà wọnú la ilaha illallah lọ́lọ́run fi dáwọn àlùjànnú àtàwọn ènìyàn wa min ajli hadhihi kẹ́límà nítorí kẹ́límà yìí khalaqa Allahu samawati wal ard lọ́lọ́run fi dá sánmà méjèèjì àti ilẹ̀ wa min ajliha nítorí kẹ́límà yìí iftaraqa an-nasu ila fariqayn láwọn ènìyàn fi pín sí ìpín méjì fariqin fil janna wa fariqin fis sa'ir ìpín kan bẹnu aljanna ìpín kan bẹnu náà sa'ir torí kẹ́límà yìí ló mú rí àwọn ló mú yẹn pín sí méjì ẹgẹ́ jù báwọn kẹ́límà wọn yẹn la ilaha illallah láti rí àwọn apá kan àwọn ikọ̀ tán jẹ́ aljanna àtàwọn ikọ̀ tán jẹ́ kíni ọmọ náà ọlọ́run kò sọ wọn bẹ́ẹ̀. وكلمة لا إله إلا الله أفعل ذلك كلمة لا إله إلا الله هي كلمة الإخلاص كلمة الإخلاص بلون إخلاص بلون تاما في سي ما تتوسي فلون تاما في ماسن تنغا فلون كلمة الإخلاص دي لأنها تنفي الشرك بالله تركي إيمان لي يسرق مرة سبحانه وتعالى وتثبت العبادة له وحده سبحانه وفي جوسين اللي فروا بني كتوما تيما بيفون إذا كان في كلمة الإخلاص نية كيني إذا كان في كلمة الإخلاص تقول إلا الشرك وفي كيني وفي في عبادة اللي فروا بني كان مرقوية فهي كلمة الإخلاص ونقبل إخلاص التوحيد ìmọ̀ tawhid tangataga fọlọ́ ọba nìkan ìmọ̀ ọlọ́ba ní àṣọ ní ìmú tó mọ̀ tangatanga wa ikhlas al-ibada àti ìmọ̀ tangataga wa tajannubi shirki billahi ta'ala àti ìjìnà sí ìṣòrògùmọ̀ ọba subhanahu wa ta'ala. ìdán pẹ̀lú kí ni kalimatu ikhlas wa hiya kalimatu taqwa ẹni wọ́n sì ń pè kẹ́lìmà la ilaha illallah wọ́n ń pè ní kíni kalimatu taqwa gbólò ní títí ìpayọ̀ náà gbólò ní títí ìṣọ́ àwọn òfin Ọlọ́run gbólò ní tí máa ń sọ́yàn tí ó gáìdì yẹn tí ó dáàbòbò yẹn kó omi bọ́ sínú kíni shirk gbọ́yé kẹ́límà ní tí mo ń sọ yẹn kó níbi bí bọ́ sínú ẹ̀ bọ̀ ẹgẹ́sì ọlọ́ni id ja'ala alladhina kafaru fi qulubihimul hamiyyata al-jahiliyya fa anzala Allahu sakinatahu ala rasulihi wa ala al-mu'minina وألزمهم كلمة التقوى وكانوا أحق بها وأهلها وكان الله بكل شيء عليما الله إذ nígbà tí àwọn aláìgbàgbọ́ alladhina kafaru àwọn tí ń yára ìgbàgbọ́ àwọn kèfèrí ja'ala fi qulubihimul hamiyya wọ́n fi sínú ẹ̀mí wọn wọ́n fi sínú ọkàn wọn wọ́n gbìn sínú ọkàn wọn
wọ́n gbé kíni sínú ọkàn hamiyata jahiliya alhamiya ìgbóná ọkàn irú gbóná ọkàn wọn hamiyata jahiliya ìgbóná ọkàn àwọn aláìmọ̀ká àkọ́kọ́ nígbà tí àwọn aláìmọ̀ká tán fi kíni sínú ẹ̀mí wọn ẹ̀yàmẹ̀yà tribalism ó ti yé àwọn jahiliya wọn fẹ́lẹ̀ sínú kíni ẹ̀mí wọn ẹ̀yàmẹ̀yà nìyẹn táwọn sáń pè ní kíni kabilanci ilé ìtìsí àwọn jahiliya ni amma al-islam al-muslim akhul muslim ma'a ikhtilaf al-anwan wa alsina tó ń ti bí èdè bó ṣe yàtọ̀ àti àwọ̀ bó ṣe yàtọ̀ ọmọ ìyá kan la jẹ́ ní islam al-mu'min lil-mu'min kal-bunyan yashuddu ba'duhu ba'dan hadha al-islam amma jahiliya ikhtilaf wa tafarruq tan sara inú masail jahiliya second one kò sí pé bóyá eléyìí Haúsá lélẹ́yìí o kò sí tó kàn mí lé eléyìí Haúsá ní bá eléyìí bèrèbè ni o Yorùbá eléyìí o kí ni tápà ni o àbí eléyìí o kàjé ni o àbí ma dama annahu muslim ní wọ́n gbàgbà pé mùsùlùmí ni tó ti dọmọ ìyá ní Islam ẹgẹ́ dìbà gbogbo ẹgẹ́ dìbà rí àníbi ni la yahillu àníbi ni kí ni al-muslim akhul muslim la yazlimuhu wala yakhzuluhu wala yahkiruhu wala yakzibuhu ẹgẹ́ dìbà rí wọ́n ni التقوى ها هنا ويشير إلى صدري 3 مرات ẹgẹ́ gbọ́n dídé parí àdíjì náà ṣá ní ti pé àdíjì ń kọ́ nípa pé mùsùlùmí ọmọ ìyá kan lájẹ́ innamal mu'minuna ikhwa fa aslihu bayna akhawaykum àmọ́ àwọn jahiliya ńkọ́ ja'alu fi qulubihim hamiya gbogbo ẹni tí a bá ti ṣe títí ẹ kò sí ló kọ̀ pẹ̀lú rẹ̀ tí kárìkì iman gbogbo bí iman náà bá ti lágbára tó kò sí ló kọ̀ pẹ̀lú rẹ̀ jahiliya nìyẹn islamu ó ń takò tí a ń pè ní tribalism bí àwọn Aus àti Khazraj mo ti yé tó ọlọ́ni nígbà tí àwọn aláìgbàgbọ́ gbé sínú ọkàn wọn tí wọ́n fi sínú ọkàn wọ́n fi kíni sínú ọkàn wọn ìgbóná ọkàn ìrú ìgbóná ọkàn wọn aláìmọ̀kan fa anzala Allahu sakinatahu ala rasulih ọlọ́run wá sọ ìfàyàbalẹ̀ rẹ̀ sí ara òjíṣẹ́ rẹ̀ ó sọ ìfọkànbalẹ̀ sí ara àná Muhammad sallam wa ala al-mu'minin àtàwọn múmìnì kí ni táwọn jahiliya ṣe bí ká máa gbógun tira wọn ká máa ṣe ẹ̀sìn ọ̀tọ̀ọ̀tọ̀ ká máa gbọ́n tó bá ti sínú ẹ̀sìn jẹ́ wèrè ní kèfèrí ní olórí bú ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ kí lọ́run wá sí ọlọ́run wá fi fọkànbalẹ̀ sára ní Muhammad àtàwọn múmìnì wa alzamahum kalimata taqwa ó wá ní kún ó dún ní mọ́ gbólóhùn àtàkùwà ó náà ní kí ni la ilaha illallah ilé ní ó jẹ́ àfihàn sọ̀kan hamiyata jahiliya yẹn la ilaha ló ṣe kí ni yóò lè jìnà wọn lọ yẹ dún ní mọ́ la ilaha yẹn gbogbo gẹ́gẹ́ bá rí يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتون إلا وأنتم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا دون كلمة التقوى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم حمية الجاهلية إن بقى تنبني أعداء تقول كده حمية الجاهلية بينو كمان يقولوا كاي مكان ìmọ̀ para ẹni gbogbo ẹni tí ó bá ti sínú kẹbílà rẹ kò jẹ́ kẹka tọ́ ọlọ́run wa sọ Kùránì kalẹ̀ ó sọ la ilaha illallah kalẹ̀ wọ́n wá fi jọ kan wọ́n alzamahum kalimata taqwa nìyẹn wọ́n wá fi gbóló ìbẹ̀rù ní kalima la ilaha illallah wọ́n ni kò dúnni mọ̀ ẹ́ dì mú ẹ má jùlẹ̀
wa kanu ahaqqa biha wa ahlaha àwọn mu'mini àwọn ni wọ́n tọ́ sí kalima yìí àwọn ni jẹ́ ara ali kalima yìí wa kana Allah bi kulli shay'in alima Allah bá gbogbo nǹkan ló ní mọ̀ nípa rẹ̀ so to ke kalima la ilaha illallah wọ́n pè ní kíni kalimatu taqwa wa kalimatu taqwa hiya la ilaha illallah lẹ́nu kuma wọ́n pè la ilaha illallah ní kíni wa hiya al-urwatu al-wuthqa àti melina aybe ko ni ó ní okùn ìfọ̀kànbalẹ̀ okùn tí ó ní fọ̀kànbalẹ̀ lé lórí tí yẹn bá gbá mú tí ò ní já pòròpótíyé ọlọ́ni fàmọ́lẹ́ kúrò tọ́gùt gbogbo ẹni tó bá ṣe àìgbàgbọ́ sí tọ́gùt ànáfíùnù wọ́n yóò mi là tó wá nígbà sọ́lọ́bà nìkan àlìbátù nù ní tó ṣe yìí fàkọ̀dé stamsaka bil urwatul wuthqa nípa kó ti gbọ́ òkú tó yí mú láǹfi sọ ọmọlá tí ò lè já láíláí wallahu sami'un alim ọlọ́ọ̀bá ọba olùgbọ́ ni ọba ní mímọ́ ni kí ni urwatul wuthqa ó ti gba la ilaha illallah ànáfíù àti ìsbát tó ṣe yẹn ó ti di la ilaha illallah báwọn ó dẹ̀ ti sẹ́ pẹ̀lú túmọ̀ rẹ̀. وهي العهد الذي ذكر الله تعالى في قوله gbọ́nà la ilaha illallah yìí ó ní àdéhùn èyí tí Ọlọ́run bá mention èyí tí Ọlọ́run bá sọ nípa rẹ̀ inú ọ̀rọ̀ rẹ̀ tó sọ pé la yamlikuna shafa'ata illa man ittakhadha 'inda ar-rahman ahda la yamlikuna shafa'a kò sí ẹni náà tó ní kápá láti ṣìpẹ̀ illa man ittakhadha àyàfi ẹni tó gbámú tó gbá kí ni mú ahada àdéhùn inda Allah inda rahman lọ́dọ̀ ọlọ́ba rahman tó gbá àdéhùn mú àdéhùn yẹn náà ní kéde la ilaha illallah nígbà tọ́lọ́run dá gbogbo wa nígbà tọ́lọ́run bá dá ànábì Adam alayhi salam ọlọ́run wá fọ́ pẹ̀yìn ànábì Adam ọlọ́run fọ́ pẹ̀yìn rẹ̀ báyìí gbogbo zuriya kaka gbogbo àwọn tí ó jáde lákàrà nígbà Adam gbogbo àwa jáde lẹ́kàrà ẹgbọ́ yìí gbogbo àwa jáde lẹ́kàrà ọlọ́wà bèèrè lọ́wọ́ wa pé tẹ́ ẹ bá wáyé tálẹ́jọ́ fífò tẹ́mi ni olúwa yàbí èsè mi a ní iye olúwa wà wọ́n pé alamazari wọ́n pè yàn alamazari àti pé wọ́n olúwa wà tẹ́ ẹ bá wáyé tálẹ́jọ́ fífò àdéhùn tá a sì ń jọ yẹn ó ní kéde bí tá a bá wáyé o á sì ní ọlọ́ọ̀bá lọ́kàn ní èyí ni á sì ọmọ ènìyàn ìpínlẹ̀ ọmọ ènìyàn ìsìlámù ni àtọ́ ọmọ tán bá bí tí kéfèrí bá bí mùsùlùmí ni tó bá dàgbà táwọn òbí rẹ̀ bá wá yí sí nasara àmọ́ bá yí sí yahud yóò máa di yahud àbí kó máa di nasara àmọ́ pínlẹ̀ rẹ̀ mùsùlùmí ni ó ti yé tí kéfìrí bá bímọ ní ṣe mùsùlùmí náà mọ́ná torí pé fitra yẹn ni tọ́lọ̀ ń dọ́mọ ènìyàn lórí abẹ́rẹ́ tọ́lọ̀ ń gún mọ́ wa láàrin pé mùsùlùmí ni wá ìpínlẹ̀ ni ìdí nìkan pé tí yẹn bá ti dáyé báyìí tó bá ti dàgbà tí wọ́n bá convince ẹ̀ látàrí kò ródòdó tó bá padà ródòdó fitra tó jẹ́ sí ìpínlẹ̀ yóò padà sí kíni yóò padà sí iṣẹ́ lára rẹ̀ ẹ̀ jẹ́ tiẹ̀ ó yé yín dára yóò padà iṣẹ́ tó pé ìpínlẹ̀ gẹ́gẹ́ tá a ti bíìrì kalẹ̀ ní pé a sì náà wà lọ́kàn tàbí òǹkà gbà nìyẹn làfà ní ọ sọ láàrin yìí mọ̀rọ̀gbọ́ ti yé so kò sọ asẹ́ni tí ó sì pè kò sẹ́ni tó ní kápá àti sì pè àyàfẹ́ tó bá gbá àdéhùn yẹn mú tí ò ṣẹbọ tó fi kú òun ni ó sì pẹ̀ láti kí o mọ́ mọ̀rọ̀gbọ́ ti yé iṣẹ́ àti tabakí òǹkà àlàyé ń bẹ lábẹ́ ìsìnkà lábẹ́ ìsìnkà yìí àmọ́ rẹ̀ ó ní àwọn òdùdú ká sí ilé iṣẹ́ àlẹ́ so tabakí òǹkà kọ̀tìnù náà ọlọ́run bá ní la yamlikuna shafa'a illa man ittakhadha 'inda ar-rahmani ahda pípé kò sí ẹni náà tó ní kápá lórí ìṣìpẹ̀ láti ṣìpẹ̀ èèyàn lọ́dọ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala lálìkì yóò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni tó ní tí Ọlọ́run bó fún ní yọ̀ǹda àti ṣìpẹ̀ man ittakhadha 'inda ar-rahmani ahda ẹni tó gbá kíni mú tó gbá àdéhùn mú lọ́dọ̀ Ọlọ́run bá rahman
ìyẹn pé àdéhùn tí Ọlọ́run bá ṣe kíni tí a ṣe fọ́lọ́run ọba ní alamu zar kẹ́mù ìsàlẹ̀ kan nígbà tí Ọlọ́run bá dá ànábì Adam alayhi salatu wassalam Ọlọ́run wá fi ọwọ́ pa ẹ̀yìn ànábì Adam bọ́lá ti fọwọ́ pọ̀ ẹ̀yìn rẹ̀ gbogbo àwọn tí ó máa jẹ́ zuriya ànábì Adam gbogbo wọn kákà from A to Z gbọ́ wá jáde láti bàrá di ànábì Adam mọ̀rọ̀kọ́ tí yé Ọlọ́run wá ń béèrè lọ́wọ́ wa tí ẹ bá wá sílé ayé ta lẹ́jọ́sí fún ta lẹ́ máa ké pè ta ní ó jẹ́ olúwa yín tẹ́ máa wárìrì fún níbẹ̀ ni gbogbo wa pátápátá tí ń fún Ọlọ́run bá létí padà pé ìrẹ́ nìkan lájọ́sí fún ẹgẹ́ tí bábí wọ́n ń pè ilé ìkíni alamuzar ibẹ̀ láti jẹ́rìí pé kábáwá sáyé o ìrẹ́ nìkan lájọ́sí fún àní sí anybody nígbà táwa délé ayé náà kọ́ àwọn nǹkan adùn ayé àwọn nǹkan rújú ayé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ṣe kíni ó tàn wá jẹ àwa gba nǹkan mímu yàtọ̀ sí iṣẹ́ Ọlọ́run bá ní ká wá ṣe so tí mo fẹ́ lọ láàrin ni pé àdéhùn tá a ti ṣe òní ẹni tó bá wá gba àdéhùn náà mú tó ṣe pẹ̀lú àdéhùn náà pé Ọlọ́run nìkan ni ó jọ́sí fún tó sì jọ́sí fún Ọlọ́run nìkan náà tí ó ṣe bọ tí ó ṣe bídà tí ó ṣe ríyà tó láì kí ó mọ̀ àwọn tọ́lọ̀ ni yóò sì pẹ̀lú àwọn tọ́lọ̀ ni wọ́n sì pẹ̀lú yẹn àwọn tó gbá àdéhùn mú kí ládéhùn náà wọ́n náà ní la ilaha illallah àwọn tó gbá àdéhùn mú tí wọ́n ṣe bọ tó ń ṣe pẹ̀lú àdéhùn yẹn tọ́lọ̀ ni kò sẹ́ni tí ó sì pẹ̀lú tó ní kápá ti sì pẹ̀lú àfẹn tó gbá àdéhùn náà mú tó gbá la ilaha illallah tó gbá mú tó ṣe pẹ̀lú rẹ̀ àwọn tọ́lọ̀ ni wọ́n ṣe kíni tí wọ́n sì pẹ̀lú ìṣìpẹ̀ ní tá à ń pè ní ìṣìpẹ̀ ó ní wípé ẹni tó ṣe wípé bóyá ọ̀rọ̀ rẹ̀ já síná nígbà tí wọ́n ṣe ìṣirò tí wọ́n ṣe ìsáàbì tiẹ̀ fún wọ́n ṣe ìṣirò sí ẹ̀rẹ̀ fún ọ̀rọ̀ rẹ̀ wá já síná bẹ̀t in tí ó fa sábàbí tọ́rọ̀ rẹ̀ fi já síná ní kíni àwọn ẹ̀ṣẹ̀ tí èsì ẹbọ tí èsì shirk ẹgbọ́ yóò tí èsì kíni tí èsì ẹbọ bóyá irọ́ bóyá olè jíjẹ rìbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bóyá tó fa àmàrí rẹ̀ tó fi já sí náà nìyẹn tó àwọn tọ́rọ̀ wá ní wọ́n sì pẹ́ ni àwọn tó ń gbá àdéhùn ni tí wọ́n gbá mú láìláìlá tí wọ́n gbá mú tún ṣẹbọ tọ́lọ́wọ́n wá ní tọ́ tí wọ́n sì pẹ̀lú ẹni bẹ́ẹ̀ wọ́n sì pẹ̀rẹ̀ àwọn tọ́lọ̀ bá fẹ́ sí kíni tó bá fẹ́ sàforíjì fún ni ẹgẹ́ jùlọ wọ́n wà sí kíni wọ́n wà sí pẹ̀rẹ̀ abẹ́ni tó tẹ̀ ti wọ iná yẹn tó ti wọ náà tí ń jẹ́ ìyànà lọ́wọ́ àmọ́ ní tó gbé wọn náà kìí ṣe ẹbọ kìí ṣe ẹbọ ló ṣe kíni ló fa sábàbí wọ náà rẹ̀ tọ́lọ́ wà ní kíni àwọn tán gbá àdéhùn ní tán gbá mú ọlọ́wà ní tọ́yá lágbájá ṣìpẹ̀ lágbájá fóònù náà ẹgẹ́ díẹ̀ mo fẹ́ kẹ́ ẹ̀rọ tán ní ṣẹ́rẹ̀ ìsí sípẹ̀ ṣẹ́rẹ̀ dí àkọ́kọ́ ní kíni ẹni tí ó sípẹ̀ yẹn muwahid ni ẹni tó jẹ́ kíni ẹni tó mọ́nà ní ọ̀kan ni tó iṣẹ́ pẹ̀lú kíni la ilaha illallah ẹlẹ́ẹ̀kejì kúmọ́ ẹni tí wọ́n sípẹ̀ rẹ̀ ó náà kíni muwahid ni kò sí àwọn tí ó àtẹni tí wọ́n sípẹ̀ àtẹni tí wọ́n sípẹ̀ rẹ̀ àtẹni tí ó sípẹ̀ èèyàn àwọn méjèèjì wọ́n ìṣẹ̀lẹ̀ bọ̀ àwọn méjèèjì ìṣẹ̀lẹ̀ bọ̀ ṣẹ́rẹ́dí nǹkan májẹ̀mú ìṣìpẹ̀ nìyẹn ẹgẹ́ dùbà lẹ́yìn náà kúmọ́ ìṣìpẹ̀ májẹ̀mú kẹta rẹ̀ ni kò wá sẹ́ni náà lórí kò sẹ́ni náà kó mi dẹ́rẹ́jà rẹ̀ hàtà àwọn ànẹ́bí ọlọ́ọ̀bá káì hàtà
anna Muhammad sallam tó kó ló ní daraja ju gbogbo anabi Ọlọ́run ba ó ń gan ìṣìpẹ̀ ó lè ṣàyà gbangba pé mo fẹ́ lọ ṣìpẹ̀ illa bi iznillah májàmú kẹta nìyẹn man dalladhi yashfa'u 'indahu illa bi man yẹ lọ́dọ̀ àwọn afẹ́ ní grammar lọ́dọ̀ àwọn afẹ́ ní lugha sígà ní umum ẹgẹ́ tí wọ́n sígà ní ti umum man tààlẹ̀ nínà tí ó sì pẹ̀ lọ́dọ̀ lọ́ba illa bi àti pẹ̀lú ìyọ̀dọ̀ lọ́ba wọ́n pe shafa'a kan ní shafa'atul uzma tàbí shafa'atul kubra ìṣìpẹ̀ tó tóbi tí ó ṣìpẹ̀ tó sí ìṣìpẹ̀ tó tóbi tó nígbà tí àlìkí ó mọ̀ bá tásìkò rẹ̀ bá tó tí gbogbo wá dìde àníbi ní oòrùn kò ní ju fíìtì kan lọ láàrin orí sí oòrùn kò ní ju fíìtì kan lọ gbogbo á sì wà ní oòrùn bẹ́ẹ̀ náà lásìkò ní wàhálà ìdààmú àìsàn abẹ́rẹ́ wọn ní pé ya Rasulullah ẹ̀sọ́ pé á wà ní oòrùn ilé òní wọn pé obìnrin ẹgẹ́ sí wàbí tí wọ́n rò pé obìnrin ló dó sí àbọ́kùn ló dó àníbà ni àìrẹ́ Àìṣà wàhálà jọ́nà fìtínà jọ́nà ìbẹ̀rù jọ́nà ilé kókó jọ́nà ó lágbára kọjá kó tí ẹ̀mọ̀ pé bẹ́ẹ̀ obìnrin ló dó sí àbọ́kùnrin ọlọ́mọ ti kárí wàhálà yawma kini ka shi ai wulidana shi ba injo tí ọmọ èyàn ọmọ kékeré tí ó ti ẹ̀ kó hu irun funfun lórí injo ti pé irun fún sì jáde látàrí kíni wàhálà yawma yaj'alul wulidana shi ba síbẹ̀ ni نعم يوم يجعل الولدان شيبا يوم يجعل الولدان شيبا tí bá ṣe mistake ndo tí àwọn ọmọ wildan àwọn ọmọ kéèké tí wọ́n fún jáde lórí ẹ wo ayé gata wà bẹ́ẹ̀ ayé tá wà mẹ́ ẹ̀rkẹ́ lómi wallahi kó tí ó yẹ kí wọ́n fún jáde lórí kọ́ ní jáde torí wàhálà ẹni bẹ́ẹ̀ ni o ọlọ́run sàánú tó àníwá sọ fún Àìṣà pé wàhálà jọ́nà ó kọjá kó mọ̀ bóyá obìnrin àbọ́kùn lójú tí ó yawma yafiru al-mar'u min akhihi wa ummihi wa sahibatihi wa banihi likulli imri'in minhum yawma'idhin sha'nun yughni ẹgẹ́ gbọ́n wàhálà jọ́nà nìyẹn fìtínà àníbà níjọ́ yẹn gbogbo wa a gbó bẹ́ẹ̀ tí ò ní sẹ́ni kankan tí ó ti sọ̀rọ̀ tó bá yá gbogbo wa a wà kúrò lọ bá ànábì Adam ìrẹ́ Adam anta abul bashar ìwọ ni bàbá gbogbo àwọn ọmọ ènìyàn wọn bàbá gbogbo wa báwa bẹ lọ́wọ́ báwa bẹ lọ́wọ́ kí n kálukú tiẹ̀ pa àṣà yìí rẹ̀ kọ́mọ ní lọ mẹ́ kọ́mọ àlùjẹ́nà wà àlùjẹ́nà ní mọ́mẹ́ntì tá a wà yẹn a tún mọ̀ wípé problem tá à ń bẹ́ẹ̀ yẹn ó tún lágbára wọn mọ̀ pé tí táwọn àbẹ̀ gan ó fi tó kí ju ọmọ tí ó wọ̀ náà yóò rí àgbàbà tí ó rí bẹ̀ yóò ju tó rí níbi kí ló kọ̀ lẹ̀ lọ àmọ́ látàrí pé wàhálà àti kọ́kọ́ rí ó ti mú wa wọ́n pé kò sí wàhálà mi máa fẹ́ lẹ́yìn kí á ló tẹ̀lé àníjọ́ Ádámù wá sọ pé èmi kí lọ bá ní bọ́rọ̀ ọjọ́ òní kọjá pé kí lọ fíìsì ọlọ́ èmi ká ní kí n má jésù tí mo lọ jésù èyí tí mọ nǹkan tí ń bá wọn jọ lọ́ba parí ẹ lọ bá níbi lóru ò ní àkọ́kọ́ òjíṣẹ́ eré ní hujja kára ipe ànábì lóru ni awwal rusul yàgbá sí àkídà àwọn sáwọn Mu'tazila ni ní àwọn fírkọ́tù dọ́là yẹn táwọn pé ànábì Idris ni awwal rusul ẹgẹ́ tí wọn hadisi kára ànábì Adam sọ pé ẹ lọ sọ́dọ̀ ànábì Nuhu ó ní kíni awwal rusul ó ní àkókò àwọn òṣìṣẹ́ bá ti kóra lọ sọ́dọ̀ ànábì Nuhu ni ẹ̀ gàràràrà alọ̀bá Nuhu ya Nuhu
bá wa bẹ̀ lọ́hùn wàhálà ti pọ̀ jù ilé kókó ti pọ̀ jù ànábì ní olùsọ pé èmi tí mo bẹ̀ lọ́hùn bá fún tí mo bẹ̀ lọ́hùn pé kọ́lọ́hùn kó parun bá gbogbo odidi ìlú kan ẹni kí n lọ bọ́ lọ́hùn èmi kọ́ rárá o èyí tí mo ti ń bọ́ lọ́hùn bá pàdé mo bẹ̀ lọ́hùn pé kọ́lọ́hùn kó parun bá wọn lọ́hùn kó parun bá wọn kí wọ́n mú mọ̀tọ́lọ̀ bó ṣe fún mi lónìí ní tí mo fa ní lẹ́mi rẹ̀ òun náà tutù àlọ́ sọ́dọ̀ ànábì Ibrahim alayhi salatu wassalam òun náà yóò tún mú kọ́ńplé rẹ̀ wá ipe ibi tẹ́lẹ̀ mo parọ́ sáré Ibrahim parọ́ yìí kò parọ́ náà àyà kà ṣe jò ní ẹgẹ́ gbọ́n kìí kó rọ́nà bí Ibrahim pa kí ni bẹ̀rẹ̀ àyà náà ẹni anta fa'alta hadha bi alihatina ya Ibrahim kí ló rí ó ní bal fa'alahu kabiruhum fas'aluhum in kanu yantiqun ndara o ibi ko mo se ibi ko mo ru àwọn sayin ìdarí àkè lọ́rùn rẹ̀ fas'aluhum ẹ béèrè lọ́wọ́ in kanu yantiqun so ko ló ṣe ni so ko ló wò ni tani ibra abun ko olówó gbe àmúgbà táwọn kefiri en béèrè lọ́wọ́ ó kini bal fa'alahu kabiruhum ó ní àgbà wọn lu ṣe lóru ogbon ẹ béèrè lọ́wọ́ na tó bá ní sọ̀rọ̀ ìtànàjò Ibrahim fi mú ó sì rí wá ní ẹ̀rá dìkì ọmọ pé àìmítẹ́ ni mo parọ́ ìtí mọ̀ tí bọ́lọ̀ wà parí lónìí ìtí mọ̀ tọ́rọ̀ bó ṣe fún mi lónìí àmọ́ tí wọ́n láì bí Ibrahim parí wọ́n láì kèsì rọ́ ni yukimu alayhim al-hujja yubayyinu lahum wa yukimu alayhim al-hujja ìtí làákà ẹni tó bá nílà kan tó yẹ kó yé ni pé àwọn òsà tí ò lè sọ̀rọ̀ bóun ló sì jẹ́ nǹkan jọ̀sìn ẹ béèrè lọ́wọ́ rẹ̀ sábà lè sọ̀rọ̀ eléwọ́ kí làákà yóò sì fún yànnà eléyìí kìí fi pé rọ́ ni ó ń gbé ẹ̀rí dé fún wọn ni ó sì gbé làákà wọn padà síbi òdodo ìní hikima tani bí Ibrahim ló kìí fi pé rọ́ ni ẹgẹ́ ti bábí ó ní sọ ló mú kọ́ńpilẹ̀ wá pé èmi ìní ìfẹ́ sọ lọ́ba ẹ lọ sọ́dọ̀ ànábì Musa lábàtọ̀ lọ sọ́dọ̀ ànábì Musa ó ló mú kọ́ńpilẹ̀ wá pé èmi tí mo pa yẹn kí ni فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوقظه موسى فقضى عليه pati kanu àwọn Bani Israel àti kanu àwọn Bani Israel náà wọ́n náà kèfèrí lóhùn náà kèsì pé mùsùlùmí ni ẹgẹ́ gbà so àti kanu àwọn ọmọlẹ́yìn Fíráò náà gbọ́mi sí omi ò tó wọ́yá dà sílẹ̀ láàrin wọn mo bára wọn jà ànábì Musa wọn bọ̀ wá ètò wọn ti dùn yẹn pé ànábì Musa pé dákun wá là wá o gbà tó wọ́n bà ànábì Musa débẹ̀ kó kàn irin kó kàn yẹn wọ́n báyìí kó kàn fìlà wọn báyìí bó ti bá yẹn lòó kàn kú ni ẹgẹ́ bí wọn bí Fíráò náà ti bẹ̀rẹ̀ sí ní wá ànábì Musa káàkiri ni ó sá kó nínú ìlú yẹn alimuhim eléyìí ní tánàbí Musa náà fi mú kọ̀m̀plé wa pé èmi tán ni mo pààyàn èmi tí mo pààyàn ìtì mà tí ń bá padà lọ́dọ̀ọ̀rọ̀ wọn ò tí wà lọ́sọ̀rọ̀ ànábì Isa ànábì Isa ló sọ pé èmi tán pè lọ́mọ Ọlọ́run tán pè mí lọ́lọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun ní wàá tí wà lọ́sọ̀rọ̀ ànábì Muhammad sallam kí ni ta fi mọ́rọ̀ ìwá káàkiri pé ṣàfáà kò sẹ́ni tó ní agbára ti ṣìpẹ̀ àti pẹ̀lú ìyọ̀dọ̀ Ọlọ́run ọba tó láti kò táwa nú pírọ́blẹ́mù yìí ànábì Muhammad sallam tábà ti lọ sọ́dọ̀ rẹ̀ báyìí èsì tí ó fún wa náà ní kékeré ana laha èmi ni ilé ìtọ́sí ẹgẹ́ bí wàbí àníbí wà lọ́sọ́dọ̀ lọ́ba subhanahu wa ta'ala yóò fúri balẹ̀ alùwàní ya Rasulullah irfa ra'sak ṣí orí rẹ̀ oníyè sọjọ́ sujud kò sọ̀rọ̀ sujud lónìí kò sọ̀rọ̀ sujud ma ṣírí rẹ̀ was'al tu'ta béèrè ń tó bá fẹ́ àfọ̀ ẹ mọ̀ wo bí ta fẹ́ lò gẹ́gẹ́ o was'al tu'ta béèrè mú fọ̀ washfa tushaffa wáyé sì pẹ̀ka fún ọ wáyé sì pẹ̀lú ká kékeré ká yọ̀ǹda rẹ̀ fún ọ ẹ̀rí kékeré kúrú náà ni àníbi sáwọn rẹ̀ ẹ̀rọ àwọn ìjọba nǹkan kìí sí pé àníbi kan kù fìrí náà tó yẹ ẹ mọ̀ bọ̀ wá ṣẹ́gẹ́ bí wọn eléyìí tí wọn mọ́nìtà lẹ́bi yẹ́sọ̀ ìdáhù ìlàdìdì eléyìí má jẹ́ mọ́lẹ̀ kẹta kí sì kò tó ṣẹlẹ̀ aláàtì má jẹ́ mọ́ mẹ́ta yìí alákọ̀ọ́kẹ́ ni tawhid ẹni tí ó sì pẹ̀ kó jẹ́ muwahid ẹlẹ́kejì ẹni tí wọ́n sì pẹ̀ rẹ̀ gẹ́gẹ́ fúnra rẹ̀ kó jẹ́ kíni muwahid ẹlẹ́kẹta ìsìpẹ́ yín wà lè tiẹ̀ létí ìṣẹ̀lẹ̀ látọ̀dọ̀ ẹni tí ó sì pàṣẹ ẹni tí wọ́n sì pẹ̀ rẹ̀
illa biiznillah ẹgẹ́ gbọ́n illa bimada iznillah náà àwọn Shia àwọn Sufi tọ̀ríkà Tìjàníyà ní Kàdíríyà ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn wò pé ìṣìpẹ̀ a lè máa wá ìṣìpẹ̀ gan lọ́dọ̀ anybody látàrí ilé báyìí ẹgẹ́jẹ̀ ìṣìpẹ̀ a lè máa wá lọ́dọ̀ anybody látàrí ilé báyìí àìwá ìṣìpẹ̀ lọ́dọ̀ ẹ̀dá kan ọ̀dọ̀ lọ́ọ̀bà ní direct ẹgẹ́dùn àwọn ànẹ́bí ọlọ́bù ṣìpẹ̀ àwọn ẹni rí ó ṣìpẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ náà bò sọ pé ká wá ìṣìpẹ̀ yẹn lọ́dọ̀ ta ni lọ́dọ̀ wọn látàrí ilé báyìí in tó ṣe dédé sí òfin Ọlọ́run ní pé kí ni a lè sọ fọ́lọ̀ pé ìrọ́lọ́ dákò fèmí sínú ìsìnkú àná Muhammad àmọ́ àwà ní sọ pé ya Muhammad ya Rasulullah ìròṣẹ́ ọlọ́ba ti pẹ̀mí ilé bídà ni káyì ilé ṣírkì ni àìwá ìsìnkú lọ́dọ̀ ẹni kankan àfọ̀dọ́ ọlọ́ba subhanahu wa ta'ala ẹgẹ́ dùn àmọ́ ẹni bẹ́ẹ̀ lọ pé ya ìròṣẹ́ ọlọ́ba mi dákò fèmí sínú ẹni tánàbí ò sípẹ̀ fèmí sínú sípẹ̀ àná Muhammad sallam kánàbí ò sípẹ̀ ni ilé òtọ́ dẹ́ gbogbo àwọn tá a mọ̀ pé Ọlọ́run bá jẹ́ ká mọ̀ pé tábàtà àwọn eléyìí o olódùúrè ni wọ́n múmìnì ni wọ́n ọmọ àlìjẹ́nà ni wọ́n alìbẹ̀rẹ̀ ọ̀bá náà bẹ èèyàn náà fèmí sínú sípẹ̀ Abubakar Siddiq fèmí sínú sípẹ̀ Umar Faruk ìsìpẹ́ Uthman bin Affan ìsìpẹ́ Ali bin Abi Talib àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ because àwọn ilẹ̀ àárí tabbas àárí nọ́ọ̀sì Kùránì kárára lórí kí ni ìmánì wọn àárí nọ́ọ̀sì Kùránì kárára lórí kí ni ìbẹ̀rù náà bá wọn pé ẹni rí ni wọn ọmọ àlìjẹ́nà sí ni wọn ẹgẹ́ dùn àwọn àmọ́ gbogbo ẹni tí èèbá ti wá ṣe ànábì Ọlọ́run tí è sì ṣe sàbí àná Muhammad èyí gbọ́dọ̀ sọ pé torí náà ìdí ọlọ́ọ̀bà mi fi mí sínú ìsìpẹ́ lágbájá wọ́n sì yìnbọn bọ́yá wíṣípẹ̀ alámọ̀dé tó rọ̀ ọmọ gáìbù ni káwọn tó kàn fún wa ní pé ẹni rẹ ni abẹ́ẹ̀kọ́ ni in tó wá pamọ́ náà alámọ̀ rẹ̀ kò sẹ́ni tó mà àmọ́ àwọn tàbí kọ́ Ọlọ́run ti sọ fún wa ni Muhammadu Rasulullah wallazina ma'ahu ashidda'u 'alal kuffar rahma'u tarahum ruk'an sujadan yabtaguna fadlan min Allah wa ridwan Ọlọ́run ti sọ fún wa Ọlọ́run sọ àníyàn wọn tí ń bẹnu ọkàn ó ti sọ fún wa ó rẹ̀ ti ká mọ̀ pé ulaika humul mu'minuna haqqan ẹgẹ́ ìgbà lahum maghfiratun wa ajrun kabir aw karim tí máa ṣe ní sí ẹgẹ́ ìgbà mi Ọlọ́run ti ká mọ̀ ìmánì wọn Ọlọ́run ti ká mọ̀ pé olùbẹ̀rù Ọlọ́run bá ní wọn tó alìbẹ̀rù Ọlọ́run bá pé Ọlọ́run fi wá sínú ìsìpẹ́ wọn àmọ́ ká wá dákọ̀ ẹni gbogbo ẹ̀ta mọ̀ pé kì í ṣe sàbẹ̀ ní àmọ́ ẹrú Ọlọ́run ni olùbẹ̀rù Ọlọ́run bá ní bí àwọn tábìí àbáwọn tábìí ẹgẹ́ ìgbà mi ká wá sí ta ayé ní ẹnìkan ní pé Ọlọ́run fi mí sínú ìsìpẹ́ Imam Malik masala àbínú ìsìpẹ́ lágbájá tí èsì sàbí tí èsì ànàbí àwọn afásọ pé eléyìí o bídà ni kì í fi shirk bídà ni kí ni ìdí tó fi jẹ́ bídà ìdí tó fi jẹ́ bídà ni pé lágbájá tá a ní kọ́lọ́hún fi wá sínú ìsìpẹ́ rẹ̀ nì àmọ́ kọ̀kọ́ rẹ̀ bẹ̀tà wọn sàbí Ọlọ́run ti sọ kọ̀kọ́ wọn ó ti sọ fún wa ní ìbejì lórí tí wọn ló fà láti bẹ̀rẹ̀ ọba àmọ́ àwọn ìyókù àmọ́ kọ̀kọ́ wọn ní tó kàn fún wa ní pé kí ni ẹni rí ni wọ́n abẹ́ẹ̀kọ́ ni ní tó hàn fún wa ní pé ẹni rí ni wọ́n alhamdulillah èyí sọ pé torí náà Imam Malik ọmọ àlìjánà ní káìsẹ̀ àbí Imam Shafi ọmọ àlìjánà ní lọ́ọ̀kan àbí Imam Ahmad bin Hanbal àbí Abu Hanifa àbí Sufyan al-Thawri Lays bin Sa'ad Abu Dawud az-Zahiri gbogbo wọn báwọn èyí jáde kárára kó sọ pé ọmọ àlìjánà ni wọn àmọ́ sọ pé a ní èròǹgbà tó dáa pẹ̀lú kíni pẹ̀lú wọn a sì ìrànkà kó jẹ́ kíni ọmọ àdìjẹ́nà because ààrí mẹ́sì kárára ẹjẹ́ jù àbí àmọ́ náà sì wà kárára lórí àwọn sàábí bẹ̀tà àwọn yòókù ìmọ̀ kọ̀kọ́ ni ọ̀sẹ̀ tó mọ̀ sẹ́rì sẹ́gẹ̀ tàlẹ́ yìí báyìí sẹ́yẹ yìí náà ìtumọ̀ wá fẹ́ lónìí àlàyé òní pé àwọn Súfí wáyà ti pa sí káìdà yìí látàyé làwọn tí wọ́n wá sí bẹ̀rẹ̀ lọ́dọ̀ ṣe wù abọ́dọ̀ wọ̀lé yìí eléyìí ṣírìkì ni eléyìí ẹ̀bọ ni tó tóbi tó gbé ẹ̀kúrò sílá kẹ́kẹ́ jù àbí àti ẹ̀rí
ó ní tírà kan Jawahirul Ma'ani nínú rẹ̀ wọ́n ní ṣéwù àbí wàlí gbàdúrà alkiyoma yóò mọ̀ kọ́ àwọn mòríjì rẹ̀ ọgọ́rùn-ún àpò kan ọgọ́rùn-ún àpò kejì bí ó sì mọ̀ tó níyẹn yóò máa kórí àlìjánnà yóò mọ̀ kọ́ àwọn mòríjì rẹ̀ sínú rẹ̀ yóò lọ first set ní pè ní round àkọ́kọ́ ó lọ ó kó mọ́ bẹ́ẹ̀ round ẹlẹ́kejì ó lọ ẹlẹ́kẹta ẹlẹ́kẹrin tó bá dé ẹlẹ́kẹ wá gbogbo bí ṣe lọ lọ́wọ́ ẹlẹ́kẹrin ọlọ́ọ̀bù rí gbà náà ìgbà tí ó bá wá gbẹ́lẹ̀kẹ̀ wáyẹ ọlọ́ọ̀bù ó sì wá rí wọ́n ni ìrẹ́ lágbájá kí ló ń ṣe wọ́n ni òjò wá tí ọ̀nà kò sànù wa ọ̀nà kò sànù wọ́n sọ náà bá dé kéré wọ́n fi àìmọ̀kan ti fọ́rọ̀ bá láàrin kálímà ní kúfùrù tó gbẹ́ kúrò sàm lọ́wọ́ ká ẹwà àwọn àyàkà mọ́ man alladhi yashfa'u 'indahu la yamlikuna shafa'a illa man ittakhadha 'inda ar-rahmani ahada ẹgẹ́ jù wọ́n ni ọlọ́bọ̀ wá ti kiri yàní òjò wá ti yàní ó tẹ̀ nínú kẹ́lìmọ̀ tó sọ ọlọ́kọ̀ sànù wa sọ́rọ̀ lẹ́rìí sí ọ̀rọ̀ ni tó yí pé ma anzalallahu biha min sultan kò síbi kankan tó lè kò níbi ìjókòó kankan tó lè jókòó sínú ṣàrá islam lẹ́gbà tó náà sọ kékeré ni inna allaha bi kulli shay'in alim wá sí ọlọ́ọ̀bù kọjá lára ọkọ̀ ọlọ́ọ̀bù orí ọ ó tapáyà bí tapáyà ẹlẹ́kejì ọlọ́ọ̀bù orí ọ ẹlẹ́kẹta kò rí ọ ó jẹ́ sí pé kìí ṣe tuntun ni wọ́n ní àkídà tí a ń pè ní kíni bàdáù báwọn ṣí àṣẹ ní náà àwọn Sufi náà ni ìpìlẹ̀ àkídà yẹn tàwọn ṣí àní báwọn Sufi ṣe húkú ẹ̀nu ẹgẹ́ ìdúbàbí báwọn Sufi àwọn tọ̀ríkà bọ́ sí mú àkídà àmọ́ ìpìlẹ̀ àkídà àwọn tó ọ́rígì rẹ̀ gan àwọn ṣí àní bàdáù pé ọlọ́wọ́n ọba kò yí mọ nǹkan tí ó ṣẹlẹ̀ ó dùgbà tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ lọ́nà sí àlọ́ sígbè nǹkan báyìí ní ìṣẹ̀lẹ̀ ni ṣẹ́gẹ́ ìdúbà máwọn Sufi náà ti húkú ẹ̀ àwọn gòláàt náà Sufiya àwọn tó ti kọjá là àwọn tó máa ti dàwà ilmu bátìnì ilmu hakika àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ máa ti húkú ẹ̀ ni so almuhim ní pé irú eléyìí nìsín kúfùrù lọ́wọ́ kan ìṣìpẹ̀ májẹ̀mú mẹ́ta ni àbí mẹ́rin tí máa ṣe nìké alákọ̀ọ́kọ́ ẹni tí ó sì pẹ̀rẹ̀ kó jẹ́ muwahid ẹni tí ó sì pẹ̀ kó ní jẹ́ muwahid kó mọ̀ tẹ̀lẹ̀ bọ̀ ẹlẹ́kẹta ìsìpẹ̀ ń wà lè ṣe láti pẹ̀lú kéni àti pẹ̀lú ìyàn dọ́rọ̀ ọba ẹgẹ́ ti bàbí so ní pé ẹni tí ó sì pẹ̀ ní ọlájẹ́ ẹni tó sì kéni mọ̀ ní takada inda rahmani ahada ibi ta fẹ́ lónìí gbogbo ẹni tí láyé lára bá ti condemn tí ò wúlò kò lè ever sì pẹ̀ kò sì lè sínú àwọn tí ó sì pẹ̀ kò sì lè sínú àwọn tí ó sì pẹ̀ rẹ̀ gbogbo ẹni tí láyé lára bá ti bàjẹ́ tí túmọ̀ rẹ̀ tí ó ṣiṣẹ́ pẹ̀lú túmọ̀ rẹ̀ tí ó ṣiṣẹ́ pẹ̀lú àwọn májẹ̀mú rẹ̀ àti ọlá àti ntí máa bàjẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ò sọ́ra fún mi ntí máa balẹ̀ la jẹ́ tó àkọ́kọ́ kò ní sípè ẹlẹ́ẹ̀kejì kò sì ní sínú àwọn tí wọ́n sípè rẹ̀ mo rò pé ó ṣe é báyìí tó mo rò pé lẹ́kẹ̀ fúnra ẹja tó ń bì tó bá di next week ká tẹ̀síwájú ṣé kò sí bèrè ká tó náà. káwá ìyẹn bá tíṣẹ̀ nìkan pé ọlọ́run fi mí sínú ìsìnkú àná Muhammad sallam ó ti àbí fi mí sínú ìsìnkú Abubakar Siddiq yes Kùránì ò sì pẹ̀ náà Kùránì ò sì pẹ̀ àmọ́ pẹ̀lú májẹ̀mú kò jẹ́ pẹ̀lú Kùránì náà ó ti yé àníbì ni tó bá di jọ́nà àríkíọ́mà Kùránì ò wà lẹ́ni tí ó sì pẹ̀ ẹni tí kí ni tí ń ké Kùránì náà ẹgẹ́ dìbà
yóò ṣìpẹ̀ ẹni tí bá ń ké Kùránì tí ì ṣe pẹ̀lú rẹ̀ ẹgẹ́ so Kùránì ò ṣìpẹ̀ sí fọ́ ọlọ́ọ̀bá ni nígbà pé èso pé ọlọ́run ṣìpẹ̀ mi ìtumọ̀ rẹ̀ nu ó ti yé wallahu a'lam wa alaikum salaam. Naam. Àdìsí kan wá wà tó wà ní Òṣùwà pé inna Allah ta'ala yaqulu yawm al-qiyamah tani òun pé òun ó súnmọ́ èèyàn pé àní ọkùnrin sí lóun fi zèlè. Yawma la zilla illa zilli. Lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ṣèdájọ́ yẹn pé lẹ́yìn ìgbà tí wọ́n bá ti tánàbí bá ti kúrò níbi àlámọ̀rí tó rọ̀ mọ́ tánàbí bá ti lọ ọ̀dọ́ náà tọ́nà ti fún ní sípẹ̀ tó ti ṣèkìlò ẹgẹ́ ìgbà yẹn gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n nífẹ̀ẹ́ ara nítorí tọ́ náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n kò nu inú oòrùn ń wà nùbùjì ẹgẹ́ ìgbà ọ̀dọ́ tó dìde lórí àṣì ọlọ́run lórí ẹ̀sìn ọlọ́run ọ̀dọ́ tó dìde lórí ẹ̀sìn ọlọ́run kọ́nà kó fi wá sínú wọn àwọn náà ń bẹnu àwọn tí ó wà nùbùjì ẹni tí ó rí opportunity àti ṣe zìnà pẹ̀lú ọmọbìnrin tó kún un nìkan àti ọmọbìnrin nílé kó mọ bẹ̀rẹ̀ ṣẹ́ báyìí bẹ̀rẹ̀ ọlọ́ba kan mú ni ọlọ́run ní kí n má ṣe kíni onú wà nù inú bòjì níjọ yẹn gẹ́gẹ́ bí wa àtàwọn tó nífẹ̀ẹ́ ara wọn pé kò sí tó dà wọ́n pọ̀ kò dẹ̀ sí tó tú wọn ká ìfẹ́ ọlọ́run bá ní gẹ́gẹ́ bí wa àwọn ló wà nù rẹ̀ wọ́n pọ̀ kan àwọn tó wà nù bòjì àwọn àdìsí wà gbọ́ tòun sọ̀rọ̀ yìí àwọn tó kú díẹ̀ kà tó kún ni àwọn tó kú díẹ̀ kà tó kún ni àwọn tó yẹ pé àwọn tí wọ́n ní ẹ̀ṣẹ̀ tẹ́ṣẹ̀ wọn ò dépò kúfùrù kẹ́kẹ́ jù bá wọn sì pẹ́ wọn àwọn míì wà tó yẹ pé ìfọ̀nà dára ìmánì níbẹ̀ fún wọn kẹ́kẹ́ jù bá wọn wà ń tọ́ ẹ̀yìn ẹ̀yà ìlọsìkè àwọn lábọ́jà kùnú ẹlẹ́sìkè àwọn ìjọ àwọn sẹ́ẹ̀tì báyìí ẹ̀sìkè wọn àwọn sẹ́ẹ̀tì báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn ẹlòmíì máa ń ṣàdúrà pé kọ́lọ̀ fún nínú àdéhùn bílá ìsà pé kọ́lọ̀ bá wọn ṣe tùbọ̀ pé kọ́lọ̀ bá kàn wọ ìkẹ́ rámà ní pé kọ́lọ̀ bá wá tètè òfin gbogbo wa ní kíá. kò sẹ́ni tó hayè o àfanu ọlọ́run yẹ́sì àdìsí fẹsẹ̀ múlẹ̀ pé ẹ lè wà lùjẹ́nà pẹ̀lú iṣẹ́ yìí iṣẹ́ yìí kọ́ ló gbà ní ògbìn wà lùjẹ́nà ẹ wà lùjẹ́nà ní pẹ̀lú kíni pẹ̀lú àánú ọlọ́run rahama ọlọ́ba lẹ́sìn wà lùjẹ́nà kí ti sẹ́yìn ẹgẹ́ ìdìbò bẹ́ẹ̀ tàbí tí mi tún wá àwọn àyà Kùránì wá pé kíni man amila saliha falinafsi wa man asaa fa alayha lil abid ẹni tó bá ṣiṣẹ́ dáadáa ó sì fẹ́mi ààrẹ ni ẹni tó bá dẹ̀ ṣiṣẹ́ aburú ó sì fẹ́mi ààrẹ ni ọ̀rọ̀ bò ní sábò pẹ̀lú ẹni kẹta àdìsí rẹ̀ tó wá pé wa man batta'a bihi amaluhu lam yusri bihi nasabuhu gbogbo ẹni tí ṣẹlẹ̀ bá dá tó bá fà sẹ́yìn ẹbí rẹ̀ kan kò lè gbé lọ síwájú kò lè lárọ́dọ̀ lọ́ba. àníyàn sọ fún ọmọ rẹ̀ Fatima pé yá Fatima bint Rasul sallam sẹ́línì máa ṣe kì mí má di la ugri anki min Allah shay'a béèrè tó bá wọ̀ ní dúkìá mi ò lè rọ̀ ọ́ lọ́rọ̀ lọ́dọ̀ lọ́ba pẹ̀lú kankan tó bá kọ̀ tó bá ṣe tọ́lọ̀ tó kọ̀ tó ṣe tọ́lọ̀ ìní lọ́wọ́ níwájú lọ́ba. Mu'adh bin Jabal wà bá na Muhammad sallallahu ya Rasulullah fi iṣẹ́ kan mọ̀ mi tó yẹ pé yudkhiluni al-janna wa yub'iduni 'ani an-nar. Fi iṣẹ́ kan mi tó yẹ pé yóò gbé mi wọ al-janna iṣẹ́ yóò mú al-janna. Kí ló dé tọ́ka sí? Iṣẹ́ yẹn máa ń gbé wọ al-janna. Á dẹ̀ gbé mi jìnà sí náà. Jaza'an bima kanu ya'malun pé ẹ̀san ni látàrí kíni nǹkan tí wọ́n ṣe láti tẹ́wọ́ lẹ́san. bẹ́ẹ̀ni ọmọ iṣẹ́ ló náà sí kí ni tó ṣe ń tiẹ̀ kò fìyàn sínú sórí kó fìyàn sínú kó bínú èèyàn sùn kò ṣe rí gbogbo ẹni tó bá sì ṣẹ̀ kó tó ṣẹ̀ ó lò ti yá sí rẹ̀ gbogbo àwọn eléyìí sùn ó tọrọ lè pé kíni iṣẹ́ máa ń gbé ìwọ kíni àlùjánnà àwọn arí adé kìí lánàá sọ pé iṣẹ́ yín ò lè gbé ìwọ àlùjánnà
ẹ wà àlùjánnà pẹ̀lú kí ni rahama ọlọ́ọ̀bà tó àti àwọn afáàn pé kí ni kan ní ta'arud kí aya kó kọlura wọn zahiri rẹ̀ kó jẹ́ pé kó ṣe ta'arud àbí hadith àti hadith àbí hadith àti aya kó ṣe ta'arud àfáà pé tí aya bá ṣe tó bá takura wọn fa in amkana al-jam'u fala yusagu ila ghairi tó bá rọrùn ká sì jam'i rẹ̀ ní yí lọ síbòmí ká sì jam'i hadisi ni ká sì jam'i aya méjì tó fi tàbí mú takura wọn fi zahir ẹgẹ́ jùlọ tó bó ní jam'i àwọn hadisi assignment ní kálukú lọ wà náà èyí tí ó wá pé iṣẹ́ ó lè gba ìjábá tó wá pé iṣẹ́ lè gbé àwọn ká ṣiṣẹ́ fún àìjẹ́nà àti èyí tí ń tọ́ka lórí pé aráàmà aláṣọ àìjẹ́nà náà. àwọn kan ṣiṣẹ́ ń pè pa láàmú ẹ̀ jáwé ẹ̀ pé àwọn kan ṣiṣẹ́ iṣẹ́ tó bá ṣe ìlú ìgbà ìṣẹ̀lẹ̀ táàgì náà tọ́lọ́ pé ike pé ṣe ara ẹ̀ ẹ̀ náà sọ bọ́ síbẹ̀. àìjẹ́nà yìí tọ́lọ́ fún wa yìí pé àdéhùn iṣẹ́ tá a ṣe ẹsẹ̀ ò fún àdéhùn lọ́kẹ̀ ráàmù ọlọ́run ní àdéhùn wà ọ̀dà. ẹ wọ́n lọ pé gaskiya yín náà ti sìn bá ti fi ẹ wọ́n lọ pé gaskiya náà. àwọn yóò máa ṣiṣẹ́ yóò máa ṣe dáadáa wá wá di tí kádàwọ́ náà máa ti lórí rẹ̀ pé ẹnu wa di. فيسبق عليه الكتاب. tí o yóò máa ṣiṣẹ́ iṣẹ́ wọn náà àti ọkùnso yóò ti wọn náà. نعم. ń gbàdúrà mi ti wọ̀ fún wọn yóò máa iṣẹ́ ọmọ náà bọ̀ wá tó bá dé stéèjì kan kádàwọ́ àtọ́wọ́ bá kọ́ iye yóò gun iye yóò máa ṣe bí ọmọ àjẹnú yóò rọ̀ jẹ́nà. tí káà ṣe ń mọ̀dà àbí ẹ̀dẹ́gbà mọ̀ sí ẹ̀sán láti lè jà. tó ká ń ti báyìí káwọn ẹ̀ máa jẹ wọn lẹ́yìn kádàrá ni àwọn ènìyàn ọlọ́wọ́ owó lò àtàlí àlọ́ ọmọ mi kọ́mọ ṣe gbé ìsànú ọlọ́wọ́ sí ọlọ́wọ́ ẹ̀ tókì fún wa ẹ̀ tó bá tẹ̀wọ́ lọ́wọ́ sí tókì fún oríṣiríṣi tó tókì. mọ́nà tí bá di kìí ṣe àdìsí ìbára yẹn kìí ṣe bó ṣe wá ní ẹ̀gá fẹ́ràn tí bá di ṣe wá ní. kọ́mọ ṣiṣẹ́ so bí àpá ọ̀tábà yìí kọ́mọ ṣiṣẹ́ yìí kálukọ́mọ ṣiṣẹ́ rẹ̀ dá ìsànú ọlọ́wọ́ ẹ̀ tó bá tẹ̀wọ́ àmì فسيرى الله عملكم. نعم. ìfẹ́ràn tí bá di ṣe wá ẹ̀gá. àti ìkà wẹ́ẹ́ fi báàkì ọ̀rọ̀. náà mọ̀ ẹ́ mú àdìsí náà wá. ọlọ́run ìfọ̀dọ̀lá ẹ̀ fáńkà. ẹ̀fọ́dún kéèyàn sọ àwọn òfin ọlọ́ọ̀bà nàìjíríà kéèyàn sọ àwọn òfin ọlọ́ọ̀bà ló sọ tó ẹni tó bá ti ṣiṣẹ́ sọ àwọn òfin ọlọ́ọ̀bà tó ráwọ̀ ọlọ́ọ̀bà wa lè padà at least kò sì tẹ ráwọ̀ ọlọ́ọ̀bà lè padà fún orí rẹ̀. tó ọlọ́run kò sànù wa so àwa la ti jẹ́mi ilé ìfúnra wa yìí àwa lọ tọ̀ fìlìfìrà tábàárà àwọn aṣíwájú tó ti jẹ́mi yẹn padà táàbà wa rí àwọn aṣíwájú tó ti jẹ́mi yẹn àwa lọ gbé bá àwọn afá ńláńlá wa tó ẹ bá wú àdìsí méjèèjì ẹ bá ti jẹ́mi rẹ̀ ẹ gẹ́gẹ́ bá àwa àti ìtúlẹ́bù tá a sọ fún àbẹ́ ti jẹ́mi àdìsí ẹ gẹ́gẹ́ bá rí so wallahu alam so eléyìí ni al'amari tó rọ̀ mọ́ kí ni ash-shafa'a so wọ́n rí ká dún bá lé ní bá so tó bá di next week kákan tẹ̀síwájú subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.